waziri ngeri tòní tí wọ́n ń ṣàdúrà fún bàbá wa waziri ngeri tàná Allah. ọba tí ó dàrú látàná wá láíláí ọlọ́run ní jẹ́ ó dàrú. Àmín. gbogbo ẹni ó bá fẹ́ kílẹ̀ wọn ó tò tó fẹ́ kílẹ̀ tòun náà dáa kó wọn lójú kó wọn lẹ́yìn ọ̀sẹ́ni tí ó rí yín báyìí tínú yàn ní dùn Allah. kí wọ́n sọ pé bàbá Sàràkí ni ìyá Sàràkí ni Allahu Akbar. ọ̀sẹ́ni tí ó rí yín báyìí tí ò ní fẹ́ kínú wọn ó dùn àmọ́ gbogbo eléri ipò ìfẹ́ràn eléri rẹ̀. Iyakumullah. a lè wọ yàrá kan náà lẹ́ẹ̀mejì Na'am. àmọ́ bí táwa bá gbọ́ àníbà kejì jẹ́ ẹ lè bá wa ń bì kan pé yàrá ibi táwọn máa wọ̀ ni àmọ́ bí à ń bá ń wọ̀ àníbà kejì jẹ́ ìwọ tó bá yẹ kíkọ wá wọ yàrá kan kọ́ ọmọ bà kejì jẹ́ nù owó nù. Iyakumullah. ìwà ń bí gbogbo alọ́sàn yìí kódà ìpẹ́ lọ́rin ìpẹ́ Kwara ń sì ń dunnú. Allah. Wa ma fadlul arja'i illa rijaluha. ó sọ mi tí bàbá mi kádà màgbá ti lọ. Wa illa fala fadlun li turibin ala turibin. ọlọ́run bá àtàlẹ́kùn kan àtàláfíà ara fún wọn. Àmín. ìbáṣẹ̀fẹ̀ sí wọn ni wípé Na'am. ọlọ́run dìtẹ̀ sí. bá ní bàbá mi kádà màgbá ọlọ́run dìtẹ̀ sí. Wa ma fadlul arja'i illa rijaluha. Wa illa fala fadlun li turibin ala turibin. etí òye wa Baba. ó náà ni pé ògiri ká ń wá wà Ayyakumullah. ẹni àwọn wá kọ́lọ́run sáwọn ti pa Allah. Àmín. gbógiri wó bí Sàràkí kọ́lọ́ bá ti wó. Ama fadlul arja'i illa rijaluha wa illa fala fadlun li turibin ala turibin. kọ́sà máa yé yín. Bàbá rẹ̀ gbọ́ ní pẹ́. Ṣé wọ́n lé bọ̀ sọ́jà? bàbá wa tá a torí wọn jókòó Akramakumullah. nítorí àsìkò tá a ní tó nǹkan. Akramakumullah. bàbá ní símbọ̀ tí wọ́n pè ní love ìfẹ́. bàbá tá a torí wọn jókòó Akramakumullah. bí ọ̀bádànwó bá wọn máa dé èèyàn ní máa mọ iye ọlọ́run o. gbogbo wa wá mọ iye ọlọ́run báyìí. ọlọ́run ní ẹ̀bẹ̀ Iyakumullah. wọ́n bá sún yín ọlọ́run ní ẹ̀bẹ̀. Akramakumullah. mo lè rántà nádé náà ẹ máa rán nsọ náà. ẹ yorùbá ní Muhammad Sallallahu alayhi wa sallam. ní pẹ̀lú ìyọ̀nà bàbá àmọ́ má gbà. Adamallahu hayata hamdulillah. bàbá bá tá a torí wọn jókòó tá a wá ṣàdúrà fún. Na'am. ó di ọdún mẹ́jọ tí bàbá ti ṣe wọ̀ṣẹ́. Oh. bàbá ò sí láyé mọ́ àìsí láyé wọn níjọ́ tá a ṣe fìdáwù bàbá ó dà kí bàbá ó tún kú wọn tó tún kú ó tún kú wọ́n ní bàbá Sàràkí wọ́n ti parí ẹ̀ wọ́n ti parí ẹ̀ wọn ò ní ṣe bí ijọ́ mọ́kànlélógún ni Allah. wọn ò ní sogójì ọjọ́ ni wọ́n dàbí kí bàbá ó máa tún kú nítorí pé ikú bàbá empowerment ni fún wa Akramakumullah. ààyè bàbá ìṣẹ̀mí ni fún wa. bàbá wa ló ṣẹ̀mí náà tó dáa débi wípé látòdìdí gbogbo èèyàn lọ́mọdé tì í déètì fìdáwò bàbá Sàràkí déètì fìdáwò bàbá Sàràkí látọdún mẹ́jọ ní kálukú tí wọ́n ń jẹun ẹni ó ti kú látọdún mẹ́jọ. ọlọ́run mú máa bí tí máa tó nǹkan rẹ̀ nu èyí rí mi ìjẹ lóòjọ́ Iyakumullah. àwa jẹun ajẹ bàbá lóòjọ́ ajẹ bàbá níjọ́ mẹ́jọ a máa ń jẹ bàbá lọ́dọọdún. Allahu akbar. ẹni bàbá Sàràkí ò ní bàjẹ́ láéláé o. Àmín. àfààní ليس الفتى بفتى لا يستدع به ولا تكون له في الأرض آثار. tí wọ́n bá sọ nípa èèyàn ó dẹ̀ ẹ̀rù ń bà mí
ọ̀rọ̀ ǹtẹ̀mọ́ mo sì pè mí fẹ́ sọ̀rọ̀ lójú yín sà kí n máa sọ lẹ́yìn yẹn wọn náà lọ́dà àmọ́ wàláhì mo ṣàdéhùn kan àdéhùn náà bóyá yóò tẹ kejì nísìn إياكم الله. lẹ́sìn mọ̀rántí lẹ́sìn mo ṣàdéhùn náà mo fẹ́ ká má déhùn náà ṣe mo ní gbogbo bàtà bá rí yín ọmọ Ìlọrin ọmọ Kwara á sọ pé thank you sir tẹ́ ẹ bà wá lójú jẹ́ thank you sir tẹ́ ẹ bà wá lójú jẹ́. ليس الفتى بفتى لا يستدعى به ولا تكون له في الأرض آثار. nítorí pé gbogbo tí wọ́n fi wádìí èèyàn wọn ìwádìí yín láyé. حياكم الله. dákun má dá sí mi àwọn tí wọ́n ń pè lólówó ni wọ́n tún da àjàfà lóhun má bá mi dá sí èèyàn máa kọ́ wà sí lára olówó ń gbà mí ba bàbá lu ayé wọ́n wá fi ìgbésí ayé wọn gbogbo ẹni tó bá là ń sin Sàràkí sẹ́ni wọ́n lọ ìlú èbó nílé wọn ẹni wọ́n gba ipò nílé wọn ẹni wọ́n pa ó kọ̀dà nílé wọn ẹni ó tún ilé bàbá rẹ̀ kọ́ tó tún kọ́ síta àbí ohun tí wọ́n tó ẹgbẹ́ lé àlàpà wọn ń gbélé wọn tó wá kọ́lé sí GRA ní wọ́n á sin Sàràkí àbóró orí lára Sàràkí. ẹ wo nǹkan tí bàbá yẹn ṣe bàbá wa ní ẹ̀jẹ̀ tí ń bẹ lára bàbá wọ́n wá fi bí àwọn tó jọ wọn kalẹ̀. Allahu Akbar. ẹ̀jẹ̀ bàbá wọ́n wá fi bí tó jọ wọn. ليس الفتى بفتى لا يستدعى به ولا تكون له في الأرض آثار. láti lo àsìkò kan nínú Kwara yìí tá ń lọ Mẹ́kà èèyàn mẹ́ta tá ń lọ umrah èèyàn mẹ́ta à ń lọ Mẹ́kà bàbá àwọn kan ní Mẹ́kà bàbá làwọn lọ àwọn kan lọ Mẹ́kà bàbá wa Bùkọ́lá Sàràkí làwọn lọ àwọn kan ní Mẹ́kà gbèmí lèmi ń lọ inú ilé kan náà. ليس الفتى بفتى لا يستدعى به ولا تكون له في الأرض آثار. nínú ẹbí kan náà nínú ilé kan náà nínú ilé kan náà ìlú sì pẹ́ra wọn sọ́dọ̀ yín wọ́n sì ń jẹ lọ́nà mẹ́ta. لا إله إلا الله. inú mẹ́ta wọn lèmi ń jẹ mẹ́tẹ̀ẹ̀ta inú mẹ́ta wọn lèmi ń jẹ méjì ẹni ó kéré jù ní ń jẹ kan. لا إله إلا الله. ara Kwara olóríire ti soríire ọlọ́mọdé àwọn òṣèré ìgbólógún. آمين. àwọn yìí ti soríire o bàbá tó bí wọn soríire o الله. àwọn tó bí kalẹ̀ yìí soríire o ẹlòmíì wa ń bẹnu ọ̀tẹ̀ nù wa ń bẹnu mímọ bàyẹn jẹ́ nù wa inú mímọ wá ẹni ọba ga kó ṣubú inú ọba sókè tí wọ́n wí òní wípé ìyé ti ṣe tọ́já sí wípé ṣé lágbájá nìkan ni ṣé lágbájá nìkan ni ṣé lágbájá nìkan ni tá a gbàgbé àkọọ́lẹ̀ tí kálukú yàn lọ́dọ̀ Ọlọ́run. الله. bàbá Mufasiru ọwọ́ àmọ́ wà láàdé bíi wípé à ń ṣe sáwọn àfáà wọ́n má gbọ̀ ní kú nísìnyí. آمين. àti gbogbo àwọn bàbá yìí آمين. àtẹni ọba sáámi àwa náà ní kò ní kú nísìnyí. آمين. sáwọn nìkan ni àbí bàbá sáwọn nìkan ni آمين. ẹ̀sẹ̀ sáfà ẹ̀sẹ̀ sọ́bàálù ẹ̀sẹ̀ sáwọn apàṣẹ àwọn adarí wa sáwọn nìkan ni sáwọn nìkan ni ẹni tó jẹ ẹni Ọlọ́run nínú ilé yìí wọ́n ti fún kọmíṣánná ládùúgbò yín tẹ ní ọ̀dà tẹ ní sóhun nìkan ni ẹni ẹrí dàná nìsín ẹni Ọlọ́run fún chairman ládùúgbò yín tẹ ní òwúlò ẹni ẹrí dàná nìsín lágbájá house of rep lọ́wọ́ òwúlò kankan òwúlò ẹ̀jẹ̀ náà tó wúlò nísìn. الله. ليس الفتى بفتى لا يستدعى به ولا تكون له في الأرض آثار. aláwọ̀ pẹ̀lú ìsà أكرمكم الله. ẹ̀yin gẹ́gẹ́ lówó. حياكم الله. mo rò pé ẹlòmíì ilé ẹ̀rí àní cooperative ni. kọ́rẹ́ ẹlòmíì ó ti staff déédéé tó lè ná báwọn àbá. 5,000 ẹlòmíì wá jẹ́ pé lójú yóò di 50. ẹ̀yin gẹ́gẹ́ lówó. ليس الفتى بفتى لا يستدعى به ولا تكون له في الأرض آثار. ẹ dákun bí
bí wà ń bí wa tá wà ń bí yìí Naam. àwa ṣe òṣèlú Ayyakumullah. àwa ṣe ìlú wa Bàbá. àwa ṣe Kwara àwa ṣe Ìlọrin Bàbá. àwa ṣẹ̀yìn bàbá tó ṣe Kwara tó ṣe Ìlọrin bàbá tó sì wá fà wọn mọ́lẹ̀ pé àwọn èèyàn bí dọwọ́ yìí Allah. bàbá tó mú gbogbo obìnrin gbogbo àwọn obìnrin láyé ìyá wọn ni Allah. ọmọ ìyá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin Allah. ìyá mi gbogbo ọkùnrin láyé ọmọ ìyá mi ọmọ ìyá mi ọmọ Allah. ìyá mi. Khasa'isu. ń bọ̀ ná Naam. ẹ̀yin tá a wá sínú. ẹ wá wò jòkó tá a jòkó lẹ̀ yìí inú ilé yìí látòní lọ alùpùpù wa ká lọ sábàámọ̀ tá a ti ṣe sẹ́yìn. ẹ dákun bọ̀ ká padà sórí ìfẹ́ ara wa Allah. ká padà sórí ẹni Ọlọ́run bá yàn lọ yàn ká padà sórí ibi Ọlọ́run bá gbé sí ni ètí ìsóṣèlú ńlẹ̀ nísìnyí náà àwọn èèyàn yìí ti ń múra kalẹ̀ dára pé àwọn lágbájá ò ní dé àyín wọn lẹ́ẹ̀lì wọn lọ inú ilé yìí náà wọ́n ti sẹ̀ ni wọ́n sì ti gbẹ̀bẹ̀ èèyàn. Ayyakumullah. ẹnu pé wọn lọ ilé yàn lé bẹ́yàn lè sàràkí èèyàn náà ni wọ́n padà wá fẹnu gbolẹ̀ lè sàràkí lè bẹ́yàn àmọ́ níyìn náà wọ́n ti sẹ̀ níyìn náà wọ́n sì ti gbẹ̀bẹ̀. Ayyakumullah. kálukú wá wo àdúgbò kásìkò omi tá à ń ti ń bọ̀ tá a bá fẹ́ ìlọsíwájú fún Kwara ẹ jẹ́ á padà síbi ìfẹ́ ẹ jẹ́ á padà síbi ìfẹ́ àìlòfẹ́ ibi ọgbà dé lójú oṣù yìí o Allah. àìfẹ́ràn rẹ ni ibi abáde lójú oṣù wa o Oh. àìgbàfọ́lọ́hún lára rẹ ni ibi ọba dé lóṣù wa o Allah. náà lójú ẹ̀tọ́ ìfẹ́ dásà ni ẹ dákun ẹ ṣe sùúrù ẹ fọkàn balẹ̀ ẹ má dara yín láàmú bàbá wa sẹ́nitọ́ Dr. Abubakar Bukola Saraki Lóye. wọn ò lè ẹ mọ̀ kí wọn ò lè jẹ gómìnà wọn Insha Allah. wọn ti kọjá lẹ́vù yẹn ẹ farabalẹ̀ ta lẹ fẹ́ ta ló dáa ta ló tẹ́ yín lọ́rùn ló kù Bukola Saraki. ẹ farabalẹ̀ dákun àdéwàsíláwa ìgbẹ́ yín sọ̀rọ̀ senate president ò lè jẹ gómìnà mọ́ tá a pé ànígbà fún torí yóò jẹ gómìnà náà jẹ gómìnà mọ́ bá wọn ò lè jẹ senator ordinary senator mọ́ wọn ò ní máa padà sí ibú débẹ̀. Àmín. ó lè yí tí wọ́n ṣe lọ wọn ti dàgbà jù lọ náà nù bá Allah. nítorí pé àwọn tó ṣe tó wọ́n ń gbàmọ̀ràn lọ́dọ̀ wọn ni ní tó ga jù bẹ́ẹ̀ lọ là ń tí wọ́n wọn. Àmín. Àmín ya Allah. ẹ wá dákun mi tí mo bọ́ fẹ́ gbà yọ sí ibi àdúrà tí ń da sọ́dọ̀ àwọn bàbá ni wípé Akramakumullah. ẹni tí ọ̀wọ́ abánidùn nǹkan kí la máa bínú ẹ̀ sí ẹni tó lè fa àyàn gòkè kí la máa bínú ẹ̀ sí inú ilé tí wọ́n ti ń fa àyàn gòkè kí la máa bínú wọn sí. gómìnà ń padà ń bọ̀ wá èyí náà lẹ́yìn ẹni tẹ́ ẹ bá fẹ́ amẹ́sà gbà pé ẹni tọ́lọ̀ lẹ́nu rẹ̀ tókè ni o Allah. ẹnu rẹ̀ tókè ni ẹni wọ́n recognize lókè ni ẹni wọ́n mọ̀ lágbàáyé ni ẹni wọ́n mọ̀ ní Nàìjíríà pé Nàìjíríà dé nílùú kan nìyí Ọlọ́run wa máa gbé sọ́dọ̀ tiwa ń Kwara ẹ̀sà àjàmọ́sà àbínú yín mọ́sà àgbà fún yín sà adarí yín wá ìta bá ṣe sà subhana rabbika. Salamu ala al-mursalin walhamdulillah. ẹ dákun nígbà tí agbowó kò ná bàbá wa àdúrà gbà captain ọlọ́sàsá 5,000 naira àwọn fi ránṣẹ́. Àwọn ẹ̀mọ́ máa gbà. Wọ́n láfi wá sí kejì. Wọ́n láà tọrọ fún ìmọ̀mọ̀ Bùrọ̀sá Kàdúrà gbà lọ́dọ̀ Ọlọ́run. Ọba tí ó pè yí kalẹ̀ dáadáa báyìí. Tó sì bí dáadáa ara yín. Wọ́n lè gbóná ẹ̀tẹ́wọ́. Kọ́lọ̀ wọn dákun. Kọ́lọ̀ wọn ṣe sùúrù kọ́ dákun fún yín. Kọ́ dákun kó ṣe sùúrù. Ibi tó ṣe hin fún yín débi dáadáa yìí. Má jà padà sí bọ́ bá yín láyé lámọ́jọ́ bá bẹ́ẹ̀. Amina. Gbogbo tí yóò ojú kejì rẹ̀. Ọlọ́mọdé ò ní bá yín láyé bá. Amina. Gbogbo yòókù tó kù. Tẹ́lò. Kọ́dà bó kù jù tẹ́ ti lò lọ. Gẹ́gẹ́ bí ìtọrọ wa.
ọlọ́jọ́ dàbí ìtẹ́ ti lò tẹ́lẹ̀ lọ wala hawla wala quwwata illa billah. Suratu Wadduha bismillahir rahmanir rahim wadduha wal layli idha saja ma wadda'aka rabbuka wa ma qala wal akhiratu khayrun laka min al-ula wa la sawfa yu'tika rabbuka fatarda alam yajidka yatiman fa'awa wa wajadaka dallan fahada ووجدك عائلا فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. آمين. orúkọ mi ni Medinat Kẹ́hìndé Ajíkòbí. fún àǹfààní àwọn tó wò wá kí ni ká tó ṣẹlẹ̀ bí lọ́jọ́ tòní. à ń ṣe àdúrà bàbá wa Dr. Abubakar Bukola Olúṣọlá Sàràkí. Abubakar Bukola Sàràkí. àgbòrògbògùn bọ́ọ̀lù ọmọ wúwa ní ọmọ Mùtárù Lábìjẹ́. ó dáa ṣe o màmá èyí tẹ́ ẹ jóbìnrin kí lè lè sọ nípa bàbá Sàràkí. bàbá dáadáa bàbá sẹ́lẹ̀ wà ní ayé wa. bàbá Sàràkí jẹ́ olóríire bàbá Sàràkí. gbogbo obìnrin kẹ́ fìyà jẹ wá. àìsí ìrọ̀rùn jíjẹ púpọ̀ lọ́wọ́ fi kò jókòó fi ní wọ́n lára. Sàràkí jẹ́ púpọ̀ àti ìdílù Bukola bàbá Sàràkí fún ara. ó tún wá lọ tán Bukola Sàràkí ọmọ náà tún wá ń ṣe bẹ́ẹ̀ ọlọ́run tún fi Bukola náà ó tún fi ṣe dáadáa fún wa. ní ilé ìsàsọ́nà àròyìn Bukola bàbá Sàràkí àlòrò tán ni ọ̀rọ̀ fẹ́. ó dá ẹ ṣeun màmá èyí tẹ́ ẹ jóbìnrin ìjọba tá a lò kọjá àti sí èwo ló dáa. ìjọba ni àbẹ̀kọ́ni ti sú wa wọ́n ti sú wa bàbá Sàràkí bàbá eléríire ni bàbá ọlọ́rẹ̀ mi mọ́kà èmi Akíndọ́lá ànábì oníwákà Sàràkí bàbá ọlọ́run bá kẹ́ bá gẹ́ àlìkí àmọ̀ rẹ̀ ọlọ́run ìrọ̀rùn ní bọ́jẹ́ mọ́wọ́ adójú ti Bukola Sàràkí wọn ò lè yẹ yóò ga wa ẹ̀ lè yẹ yóò ga wa Bukola olóyè ẹ̀ lè Bukola olóyè ẹ̀ lè ọ̀pọ̀ lóhùn tó yìn àbàṣe ní bàbá àbútì ògbà lẹ́nu méjì. ó dára ti gbọ́ ẹ láti ẹnu màmá ẹ bá mi dákọ̀ ìfún ọgbọ̀n ẹ̀gá tó wò yìí. orúkọ mi ni Hajiya Mariam Agunbíadé. ẹ ṣeun màmá wa níbo làwọn bí lọ́jọ́ tòní. a wà nílé bàbá Sàràkí. kí ni ká tó ṣẹlẹ̀. Abubakar ọ̀bá ṣe ọdún mẹ́jọ tí bàbá kú gbogbo wa à ń ṣèrántí ẹni rere. bá wà lọ́jọ́ tòní. a wà nílé bàbá Sàràkí nílé lókè làwọn àbáyé ní GRA làwọn àbáyé báyìí à ń ṣe ìrántí bàbá dáadáa bàbá olóríire nẹ̀ bàbá Sàràkí tó kú ọdún kẹjọ rèé tí bàbá filẹ̀ kárí tó fi ilẹ̀ sàṣọbora nísìnyí ẹ bá rí i pé kò síbi pé bóyá bàbá ti kú torí ìwà rere tí bàbá ti wù kalẹ̀ làwa ń jẹ lónìí yìí tẹ́rọ fi pọ̀ ń bíbá yìí lónìí kọ́lọ̀ kó bá láàánú kó bá wa dẹlẹ̀ fún bàbá dáadáa bàbá Abubakar Sàràkí olóríire. ó dáa ẹ ṣeun ẹ gbọ́ àwọn kan ti ń kọ orin wo ló ń kọ nísìn pé ó sú àwọn ẹ gbọ́ sí ó sú wa ní àbúrò àwọn. ẹ dákun torí Ọlọ́run ó sú wa kọ́rẹ́ o àwọn náà sọ pé ó tó gẹ́ níìsín ó sú wa ni wọ́n ń pẹ́ o ó tó gẹ́ fún wọn nígbà tí gbogbo nǹkan ò lọ déédéé wọn ò lè ṣe bí ọ̀gá wa wọ́n fẹ́ ṣe bí ọ̀gá wa wọ́n fẹ́ ṣe bí ọ̀gá wa wọn ò lè ṣe bí ọ̀gá wa ò lè ṣe bí ọ̀gá wa. orúkọ mi ni Hajiya Mariam Agunbíadé láti Ọ̀fà local government a sì wà ní òkè nílé lókè báyìí tá a ṣe ìrántí bàbá dáadáa rẹ̀ bàbá Sàràkí olóríire tó ṣe gbogbo ọmọdéọmọ rẹ̀. orúkọ mi ni Alhaja Mariam Gegele coordinator ABS Formidable Youth and Women Forum for Bukola. ó dáa ẹ ṣeun màmá wa ilé lókè láwàá yìí kọ́ ọ̀kan náà tó wà kí ni ká tó ṣẹlẹ̀. n tó ṣẹlẹ̀ nípa ẹ̀ ṣàdúrà bàbá wa olóyè lóòdì yìí tó ọ̀gá wa ti ń jẹ́ Bukola Sàràkí náà wálé tínú wa sì ń dùn lọ́wọ́lọ́wọ́ àdúrà náà sì gbà Ọlọ́run bá fọ̀run kẹ́ bàbá wa olóyè. àbúrò yìí tá jẹ́ coordinator ABS Forum. ó sú wa Sàràkí is coming back inshallah. ẹ ká lọ síbi ọ̀dọ̀ àwọn aláàfáà ibi tí wọ́n ti ń ṣe fìdá tá à ń ṣe lọ́wọ́ ọjọ́ tòní à ń bọ̀ ẹ mọ̀gbẹ́ kúrò ń bẹ̀ iléeṣẹ́ nígbà tí tẹlifíṣàn tó ń gbé àṣà àti ilẹ̀ Yorùbá lárugẹ. bàbá wa Kàwú Báràjé nígbà tí wọ́n lọ jòkúlẹ̀ kan wọ́n láwọn gbúrò mi pé mo ní special kutuba kan tí ì máa ṣe fún yín. àwọn Kàwú Báràjé gbà wọ́n kì í tán
wọ́n wá ní àwọn fẹ́ tọrọ rẹ̀ fẹ́yìn àwọn lónìí mo ní èyí béèrè lórí bàbá náà tí bàbá bá yọ̀ǹda bẹ́ẹ̀ bàbá nìyí máa ń lò fún bẹ́ẹ̀ bá wà lẹ̀ yọ̀ǹda ṣe é yọ̀ǹda kútùbọ̀ òun. Allahu Akbar. Bàbá làwọn yọ̀ǹda bẹ́ẹ̀ tọ̀ gbogbo jẹ́mẹ́ ẹ̀dá pẹ̀tẹ́ wọn bàbá ìwọ́n gbà ní mo fi ṣàdúrà fún àti bàbá wọn lọ́wọ́ bàálù Ìlọrin. شيخ والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. bàbá rẹ̀ náà kọ́kọ́ lò fún ọ̀dà bẹ́ẹ̀. bí bàbá kan ó bára jẹ tiwa wí àwọn àbí sísítẹ̀mù á lọ bẹ̀. mathematically. bàbá tí a dá oríṣi mẹ́ta. oríṣi mẹ́ta. ẹ̀yin tí wọ́n sẹ́ mẹ́tò sí. bàbá tí a dá oríṣi mẹ́ta. bàbá fáwọn ọ̀tá yìí. táyé wọ́n ti ta. láláì gbẹ́bọ. sóríta mẹ́ta ó ti dájú ayé ọ̀tá ti ta. ní bẹ́ẹ̀ nígbà ẹ mọ̀ orí wọn wájú ẹ̀ tàbá tí a dá oríṣi mẹ́ta. fáwọn ọ̀tá yín. táyé wọ́n ti ta. láláì gbẹ́bọ. sóríta mẹ́ta ó ti dájú ayé ọ̀tá ti ta. kọ́ta náà lọ́dà. torí pé bí sùn yọ lébè. wọ́n ní sùn ta. bágbàdo bá so mọ́. wọ́n ló ti ta. bọ́bẹ̀ bá ta lẹ́nu. wọ́n ló láta. nílé aláta. ni wọ́n ti ń tata. ìyá aláta. ní sì ń tata. ó ti dájú ayé ọ̀tá ti ta. àwọn wa ta náà ni. ọmọ ìmọ̀mọ́ àgbà. wọ́n dáhùn. ẹni bá ní ẹkú lọ́lọ́wọ́. lọ́lọ́hùn ọ̀pá. tọrẹ yìí gẹ́gẹ́. ẹ̀ṣẹ̀ tán ikú fún níjà láàrin wà ní kìlámì. ẹni máa wò látòkè délẹ̀. àyàwó àlà sí wa lágbàdá. ó ti kẹsẹ̀ rẹ̀ bọ́ra wọn. èyí náà ní tẹ̀lé. bàbá ẹni bá ní ẹkú lọ́lọ́wọ́. lọ́lọ́hùn ọ̀pá. tọrẹ yìí gẹ́gẹ́. ẹ̀ṣẹ̀ tán ikú. sóníjà lálẹ́ wọlé wà ní kìlámì. ẹni orokúro yìí bàbá yìí máa mú ìyígbì oró. aṣọ nílé wọn fa alùlí máa yùrí dùn. ìtọ́ba wọ̀lú ọlọ́lọ́run ọ̀sẹ̀. bàbá wọ̀lú àmì àbẹ̀dá nínú. ó sì wọ̀lú àmì àbẹ̀dá nù jẹ́. fún níjà láàrin wà ní kìlámì. ẹbí sàkí. látòkè délẹ̀ padà wàhálà sí wa lágbàdá. àwọn tí yàdá. oríṣi mẹ́ta. ọ̀tá yìí. táyé wọ́n ti ta. ìgbẹ́bọ. sóríta mẹ́ta ó ti dájú ayé ọ̀tá ti ta. ìsúyọ lébè. wọ́n ní sùúta. àdó bá so mọ́. wọ́n ló ti ta. bàtà lẹ́nu. wọ́n ló láta. ilé aláta. ni wọ́n ti ń tata. ilé aláta. ní sì ń tata ó ti dájú ayé ọ̀tá ti ta. ọ̀rẹ́ lọ́sàn. kàná lẹ́sàn. ìyá lẹ́sàn. ọ̀rẹ́ náà lẹ́sàn. ẹni tí ń ṣèkà. kó fi kà sílẹ̀. ẹni sọ̀rọ̀ kó bí àṣẹ lọ. ẹ̀sán ké àṣà lórí ọmọ màálù. lima yuridu. ẹ̀tọ́ bá wọ̀lú àlọ́lọ́run ọ̀sẹ̀. bá wọ̀lú àmì àbẹ̀dá nínú. bó sì wọ̀lú àmì àbẹ̀dá nù jẹ́. fúnìjà láàrin wà nídìí. ẹbí sàrà kìlá tó kédélẹ̀. padà wàhálà sí wà lágbàdá. owó dára. ìwà náà dára. ìwà dára. owó náà dára. ẹni bá lọ́wọ́ ní ìwà tí ó sì lówó. kó múra sí ìwà tó bí àṣẹ lọ. bó bá dá. kò rí sí irú méje. kò rí sí irú méje. kò rí sí irú méje. fàtí àgbẹ̀jẹ̀. gbogbo ìbátá ilé. wàhálà ní máa yọrí dú. nínú bá wọlú àlọ́lọ́run ọ̀sẹ̀. bàbá wọlú àmì àbẹ̀dá nínú. bó sì wọlú àmì àbẹ̀dá nínú. fúnìjà láàrin wà níbi. ẹbí sọ̀rọ̀ kí lágbègbè tẹ́lẹ̀. padà wàhálà sí wa lágbàdá. ẹbí sọ̀rọ̀ kí lágbègbè tẹ́lẹ̀. padà wàhálà sí wa lágbàdá. ẹjọkọlẹ bàbá ní ẹjọkọlẹ ẹjọkọlẹ tó yọ lọ ẹjọkọlẹ
تلك القرون قديمها وحديثها دام البشير العلي إمام الأخيار والجنبري ولن نسام بنسله إن كان يوم التكرم أو نصدر والشيخ دنبرن علي مكانته زان الزمان بعلمه ثم الوى والمجتبى المكري لعز نزيره رقي المقام وكان تاجا يرى إن الآيات ثلاثة أفضلها إن الآيات ثلاثة أفضلها قيس ومن بحر ومن سلك الكرام نوم الإله عليك ولسلك يرى أن اليواكب أنت كانت يا نوم الإله عليك ولسلك فلما تبرأ ذكرت وقد أردت ذكرى نوم الإله عليك ولسلك على لم يرد ربك أن تعود لأبتها نوم الإله عليك ولترك كما جدت شقابيب الغمام على الزرع ساكيب قال قد نصرت وقد يرى فضل الإله عليك في كل الورى جمعوا المكايد في البلاد جميعها والله كان على المكايد أقدرا ساكيب قال قد نصرت وإننا أبدا لا نرجو أن تدوم وتنصر بمي تسيدون الكرامة بالولا سركي ومن شرف مدى الدنيا الجرى إكرام رب العالمين وبيره أبدا على سركي أمانا أوفرا والسلام عليكم. wọ́n ní ní sin àti dé orígun tá a torí ẹ̀ wá onáà ìfìdáhùn àtàrà fún wọ́n ní ká farabalẹ̀ fún torí tọ́lọ́hún wọ́n ní ìfìdáhùn náà lọ báyìí wọ́n ní ẹ̀yin méjèèjì tẹ́ bí àwọn wá sí jòkó yìí wọ́n ní bí etí yín bí ó ṣe jìnnà sí gbogbo èyí tẹ́ ń ti ń gbọ́ látẹ̀ka wọ́n ní kẹ́ wá tún jẹ́ kí etí yín kó sún pẹ́kípẹ́kí ṣeríkù àdúrà tá a dé yìí nísìn bẹ́ẹ̀ náà ní gbólóhùn ẹnu yín náà ẹjọ́ náà súnmọ́ pẹ́kípẹ́kí kí méjèèjì yìí kó lè bá àjá sí pé ẹ pè wá lásán kẹ́ ẹ tún wá náwó rẹ̀kẹ̀tẹ̀ báyìí láì wá fi tọkàntọkàn tí náà dúró tì wá àbí ká ẹ ṣe bẹ́ẹ̀ o bàbá ìmọ̀mọ́ àgbà wọ́n ní kẹ́ ẹ jẹ́ tí sáwọn wọ́n ní lẹ́yìn bẹ́ẹ̀ gbogbo wa káyọ̀bá nẹ́bùwà Muhammad lẹ́mẹ̀. Allah bisimilayi salatul fati bisimilayi rahmani rahim lahumma salli ala sayyidina Muhammadin alifati lima oguliko wàlẹ̀ kátìmì lima sabako. ناصر الحق بالحق والهادي إنه كان غفارا يرسل السماء عليكم إدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا آمين ومتى متى آمين 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 يا الله بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم وعلى آله وصحبه وسلم آمين ومتى متى آمين 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 يا الله بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم آمين ومتى متى آمين 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 يا الله بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين آمين متى متى آمين
آمين آمين يا الله. يا بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. آمين ومتى متى. آمين 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 يا الله. أطلق بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. سبحان ربك. سبحان ربك. رب العزة. رب العزة. عما يصفون. عما يصفون. وسلام على المرسلين. وسلام على المرسلين. والحمد لله رب العالمين. والحمد لله رب العالمين. آمين ومتى تبوك رادا. آمين 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 يا الله. gbogbo wọn yín ní alimuqaddimat iṣẹ́ ọ̀hún táwa ṣe ọ̀hún fìdá àlùfìdá òwòtara home bàbá ń fọ́tò yìí yókò lẹ́yà bí kò ọmọ. wàbí nasta'in. وبه نستعين. fa'lamannahu la ilaha illallah muhammadun rasulullah sallallahu alayhi wa sallam. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. آمين ومتى متى. آمين 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 يا الله. صلاة الفاتحة كوكا. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق ناصر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. آمين ومتى متى. آمين 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 يا الله. قل هو الله أحد. كوكا دلي. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. آمين متى متى. آمين 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 يا الله. قل أعوذ برب الفلق àti kúlẹ̀ a'udhu bi rabbin nasi ẹ̀rọ̀kọ̀ pẹ̀lú bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. الفاتحة يكوكا. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين. التحيات لله يكوكا. بسم الله الرحمن الرحيم. التحيات لله الزاكيات لله الطيبات صلوات لله. السلام عليك أيها النبي ورحمة الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. آمين ومتى متى. آمين. سبلاك بلاك وهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره. آمين 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 يا الله. بسم الله سبحان ربك دلي أيوم متى متى. بسم الله الرحمن الرحيم.
bàbá wa bàbá Sàràkí ogun tọ́lọ̀ ń ṣe lóore fún wa yìí ọjọ́ parí ọjọ́ bàjẹ́ láti bí èyí tọ́lọ̀ ń fi sọ̀rọ̀ fún wa kí ká lè wọ lọ́wọ́ yìí náà lóye lónìí lọ́dọ̀ wọ́n wà láyé ọ̀gá rẹ̀ ní àti ẹ̀nà àgbà fún àgbáyé. Oh
bàbá wa Farouk ọlọ́run jẹ́ máa ga sí. Aná tó ní pẹ̀lú ọ̀la ọlọ́mọdé kúrú fún yín o. Wàdúmú tàbí sódàdé. Bẹ́ẹ̀ bá ṣe ọlọ́dún ó máa rọrùn. Ọ̀rẹ́dẹ́ tàbí nítàdé. Tí àwọn Rashida tí wọ́n rẹpísẹ́ǹtì wọn pẹ̀lú àwọ̀dù yìí, ẹ bá wa jíjẹ́ bá lájà bọ́lá owó tó ń da fún wọn. Bẹ́ẹ̀ bá wá rẹ̀ yẹn sẹ́. Alájí wa Mashood Gòbírí bá a bá tún kó oníṣàjà ọ̀dọ̀ yìí ní bọ̀ wá kò ní bàjẹ́ fún yín. Ọlọ́run lọ́dọ̀ ọlọ́run ọmọ àlùbáríkà ní bọ̀ yìí. Ọmọ àlùbáríkà ní bọ̀ yìí. Bẹ́ẹ̀ bá wá àwọn ọmọ àlùbáríkà bẹ́ẹ̀ bá ti dọ́dọ̀ ṣẹ̀rí ìṣàgà ẹ̀ sáà dúró. Ìfọ̀ǹgà bẹ́ẹ̀ bá ti wá dọ́dọ̀ ṣẹ̀rí ìṣàgà ẹ̀ foundation. Á ẹ̀sìn ga jù ní lọ dáadáa pẹ̀lú ètò tẹ́tù kù dáadáa yìí. Lọ́sọ̀ ọlọ́. Ìgbà tẹ́ fẹ́ bá mi bá àtọ́dá bẹ́ẹ̀ wá mú rẹ̀ mi lọ́wọ́. Ọ̀rẹ́ mi ni tá a bá wà sùn ó máa bẹ̀rẹ̀ lọ́ọ̀dọ̀ ọ̀tá kí ni hé ní ìhé ní wàá sáré kọ́. Ájúwá bẹ̀rẹ̀ tí fi ọmọ àfà. Ájúwá ṣẹ̀rí ìṣàgà ẹ̀ àwọn ẹgbẹ́ ṣe ti pọ̀ jù. Bó ṣe wá pọ̀ jù náà kò tún fi tó àwọn èèyàn tó ń retí pé ó tún kù náà ni. Ìlọrin Emirates Youth Development Association ibi tí gbogbo kẹ́kẹ́ rẹ̀ sí dídùn ló wọ́ bẹ̀ wọ́n wá wò ó pé àlẹ́ máa ṣerú nǹkan báyìí kí ni yóò máa ṣàdúró rẹ báyìí ká máa sọ fún yín bí ẹ ṣe é. Òun ló mẹ́lẹ̀ ìkàlẹ̀ tó jókòó rí báyìí àìsàn yìí ṣàgbẹ́yà bí ẹ bá rí yín tó bá kù sẹ́jú kan tó fi kú tẹ́lẹ̀tẹ́lẹ̀ bẹ́ẹ̀ bá ti yọ sí ọlọ́run èso ní súnjọ́ torí bẹ́ẹ̀ gbogbo tẹ́ ẹ máa ń fún yẹn tí máa ń dẹ́mi yẹn balẹ̀ táyé rẹ̀ sì máa ń dáa bá a mọ orúkọ tí mo pé àyín àwọn ọ̀nà rẹ̀ ẹgbẹ́ sẹ́yìn ìṣàgà ẹ̀ òní dé àyíké yẹn mọ́mà ọmọ kámẹ́rì àyíké kámẹ́rì 1 kìíní kan fún mílíọ̀n 1.7 òní ìyá kìíní owó abáàbí oníṣẹ́yìn ìṣàgà ẹ̀ síbáyé fún mi pẹ́lẹ́ ní sábà yọ àmọ́ àmọ́ rárá di mufu mufu kìíní náà ló ṣàgbàdo gbogbo yẹn àmọ́ mọ̀ sọ fáyì mufu pé kí wọ́n ṣàdúrà fún ọmọ náà ní ìyá dáadáa ó ní sọ fún yín pẹ̀ ní wálẹ̀ ẹgbẹ́ ẹnu mi ra musu ẹ̀hànà kò sí ta èyí ọlọ́pàá gbé kalẹ̀ lórí yín náà ló ṣe àwọn akẹ́kọ̀ọ́ tún pọ̀ wá nìka tíṣà yìí ṣàdé àádọ́ pílẹ̀jì fún ẹgbẹ́ Ìlọrin Emirates Youth Development yìí wọ́n ní máa ṣe ń wọ àwọn ìyá àwọn èsì rọ́ọ̀ṣẹ́ òdodo làwọn máa ń lọ sílẹ̀ kan náà láti ẹ̀yìn balẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣàdé 10% alfa. Wọ́n ti sọ wọ́n tọ̀ ọ́ dáadọ́ ẹni gbádùn àtòsí olùkọ́ alárò yìí. Ètò wọn kù nísìnyí kí wọ́n lọ sí presentation of award lọ́dọ̀ bàbá wa chairman of production honourable trustee wọ́n lọ sí bẹ́ẹ̀. Àyíká Pópóọlá sẹ̀yìn wà bí yìí náà kásẹ̀lẹ̀ kan náà ó yẹ kí ní òye ẹ̀sìn ní ẹ̀sìn gẹ́gẹ́ náà ní ṣe àbíkẹ́ ẹ̀sọ́ kó bẹ́ẹ̀. Bóòlì ẹ̀ṣẹ̀. Àbọ̀ ọ̀gbọ́. Ọ̀nàdìbò Pópóọlá bẹ́ẹ̀ ṣe ń gbé wáyé ìrànlọ́wọ́ ní mòróró. This is Waso 50,000 naira. Ọlọ́run ní kó bàjẹ́ àlọ́. Tọ́wọ́ má bí inú oṣù tó ń pariwo ní òun dà. Àbọ̀ ọ̀gbọ́. Bisimilá ẹ jẹ́ kí wọ́n lọ́dọ̀ ọba wa. Àwọn ẹbí tó sí tọ́wọ́ má bí inú oṣù ìrànlọ́wọ́ àárọ̀. Bàbá àdọ̀kẹ́ ẹ̀rọ yóò fún ọ̀bọ̀ wa kò ní bàjẹ́ fún yín ẹ dákun ẹ̀yẹ yẹn wá ní Muhammad Lawan Abdulhakeem Buos ẹ má bínú torí Ọlọ́run àti bàbá wa Hamsat Taliba Indira Ọlọ́run ṣàlẹ́ pé lónìí ẹ dákun ẹ má bínú torí Ọlọ́run bàbá wa àgbà Maulana Asheik Abdulrasaq Hafakala bàbá àwọn ọba lórí ní sọ gbogbo ẹ̀yin tí ń sọ ibẹ̀ ẹ̀dẹ́kun ẹni sùúrù láàrin ìṣẹ́jú mélòó gbogbo nǹkan ló ní mí ní kẹ́mọ́ tí ń lọ àwọn ni wọ́n ní kí ẹgbẹ́ àṣẹ látọ̀dọ̀ bàbá wa ni bàbá wa Malam Mashood ta. Everything.
Sáràtù Amọ̀dẹ̀mádá. Àlọ́lọ́run tó lẹ́rú òun ló lè sọ bàbá mi Bùkọ́lá. Sísọ ẹrú kò sí lọ́wọ́ èèyàn. Sátí àdàkùn mọ́ fọ̀gá fọ́ta mú. Olúwa mi o, àní sátí àdáhùn oríṣi mẹ́ta fáwọn ọ̀tá Bùkọ́lá. Sátí àdáhùn oríṣi mẹ́ta fáwọn ọ̀tá ọ̀gá táyé wọn ti ta. Láláì gbẹ́bọ̀ sórí ìta mẹ́ta ó ti dájú báyé ọ̀tá máa ta. Wọ́n ní mò ń lọ ráyìí ìṣẹ̀fọ̀. Bí ṣùgbọ́n yọ lébè wọ́n á ní ṣúta. Bàbá ló bá so mọ́ wá ló ti sá. Bọ́bẹ̀ bá sàlẹ̀kùn jù wá ló dáta. Bàbá mi Bùkọ́lá, ilé aláta ni wọ́n ti ń tata. Ìyá aláta ní sí ń tata. Ó ti dájú páyé ọ̀tá ti ta. Àmín. Ànábì Sùlẹ́ímánà ìmọ̀ ń kọ̀ntró àlìjànú. In control ẹyẹ, in control àwọn èèyàn. Àṣírí kan lọ́lọ́run fún Ànábì Sùlẹ́ímánà ńjọ́ náà. Òòkà tí ń bẹ lọ́wọ́ Ànábì Sùlẹ́ímánà iná ní fi ń control àwọn èèyàn àtàwọn àlìjànú àtẹyẹ. Ànábì Sùlẹ́ímánà ń wẹ̀dé ó bò ká kalẹ̀. Ṣètánì ó bò ká. Ṣètánì bá ń pàṣẹ. Àmọ́ síbẹ̀síbẹ̀ Ọlọ́run padà dágbà fún Ànábì Sùlẹ́ímánà. Bàbá mi Bùkọ́lá Sàràkí. Ọmọ jọ ọmọ lọ. Ọmọ ò ṣe é fi rú ọmọ. Agbélé pàṣẹ. Àní bí Sàràkí ọ̀bá sí ń lé. Bí bàbá bá ń bẹ lájò tọmọdé tàgbà ni wọ́n mọ̀ pé bàbá ò sí nlé. Lọ́wọ́ jẹ́ ń pé kí ni bàbá mi Bùkọ́lá ẹni bá ní ẹkú lọ lọ́hùn yóò pa. Ààrẹ ni Sàmí. Àní ẹni bá ní ẹkú lọ lọ́hùn yóò pa. Bàbá mi Bùkọ́lá tọ́lá yìí gangan ṣe tán ikú. Kí n tuntun wí bàbá mi Bùkọ́lá ẹni bá ní ẹkú lọ́lọ́hùn yóò pa. Tọ́lá yìí gangan ṣe tán ikú. Sùlíjàlá ni wọ́n ní kìrámì ẹni rògbòrò ẹ̀ látòkè délẹ̀. Ìgbèrò kọ́sọ̀ nílé wọn ààrẹ ní Sàmí. Ọ̀dà fàáhálù lìmọ̀ yùrídù. Tó bá wù Ọlọ́run yóò darí afẹ́fẹ́ sọ́tún. Tó bá tún yóò darí afẹ́fẹ́ sósì. Bàbá mi Bùkọ́lá àgbò rẹ̀ lọ́ọ́ tàdí mẹ́yìn ni. Ẹ ṣe wọ̀ bàbá dé tán. Bùkọ́lá olóńgbò lẹ́rú sóhun ló lè sọ. Bàbá mi Bùkọ́lá olóńgbò lẹ́rú sóhun ló lè sọ. Sísọ ẹrú kò sí lọ́wọ́ èèyàn. Olúbùkọ́lá sátí àdá. Ọlọ́wọ́ ọ̀dà yìí padà òkè yìí ti bẹ̀rẹ̀ òkè yìí ti bẹ̀rẹ̀ ọ̀dà yìí padà ẹ̀ṣẹ̀ náà. Bàbá mi Bùkọ́lá ọlọ́wọ́ ní ọ̀nà jẹ́ òkè yìí ti bẹ̀rẹ̀. Thank you.
ẹ̀kọ́ tí àwọn ọgbà ọtí ẹ̀wọ̀n wá iléeṣẹ́ nígbà tí tẹlifíṣàn tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ ẹ̀rí wípé ibi tí a ti ṣe ìrántí bàbá wa bàbá Sàràkí tí ó dolóògbé tí a ṣe 8 years tí bàbá ti kú tí a ṣe ìrántí rẹ̀ ẹ̀rí pé náà ni a wà ní ọjọ́ títí òní adánigbà wuyewuye tó lẹ́rù pé iléeṣẹ́ nígbà tí àwọn ògbọ́n wọn sọ wọ́n wí pé nǹkan tá a gbọ́ ni wípé wọ́n ní Bùkọ́lá gbọ́dọ̀ wọ lọ rí mọ́ la fi wá fọlọ́ fojú wa la fi lọ fi hàn wípé ṣé lóòótọ́ ni àbúrò náà wá dúpẹ́ Bùkọ́lá ó ṣe kíni ó wù ọlọ́rin ó dẹ̀ lọ́lé rẹ̀ ó dẹ̀ lọ kí ẹ mẹ́à sẹ́yìn náà ti rí báyìí ẹ ti rí pé ó ti rí ó ti lọ kí ẹ mẹ́à ẹ ti rí pé ẹ ti rí ọgbẹ́ tí pọ̀kàn tí àwọn èèyàn tí wọ́n sọ ẹ kò ní jù wá lọ lórí ètò ní ọjọ́ ti tòní ẹ gbọ́ lórúkọ bàbá Sàràkí tí Bùkọ́lá Sàràkí tí wọ́n fún wa ní ẹ̀bùn wípé ẹ tó bá ti lè sọ fún nèémù bàbá tí a ń ṣe ayẹyẹ tá a ṣe ìrántí ẹ tó bá lè sọ orúkọ bàbá tá a ṣe ìrántí rẹ̀ lónìí tó ti kú ẹ tó ṣe tiẹ̀ tó bá lè sọ fún orúkọ wọn bó ṣe máa pè wọ́n tó bá ti lè sọ
àbá ti ní ẹ̀bùn ó ti wà fún èèyàn 20 tó bá gbà tó bá ṣe yọ kán bíbẹ̀ ọ̀gbá nìyẹn o torí nígbà tá a béèrè ta ní kékeré ló kọjá wájú ilé ọba tí ò kọba táwọn kan sọ pé àgbàrá ni ẹni sọ pé àgbàrá òjò àwọn kan sọ pé àgbàrá ẹni pé ẹgbà àwọn tó kọ àgbàrá òjò àwọn ni wọ́n jẹ́ nọ́mbà tẹ́ máa pè wá sí ni pé 080 35 37 42 00 mọ̀ pè mí o orí WhatsApp tí a ń send ẹ̀ sí òun náà ni èèyàn 30 tó bá kọ́ send message wọlé fún orúkọ bàbá tí a ń ṣe fìdí àwọn ní ọjọ́ títòní tá à ń ṣe ìrántí wọn lọ́jọ́ títòní iléeṣẹ́ nígbà tí àwọn náà tó bẹ̀ ẹ wo mo máa sọ fún yín màá ní kẹ́yìn lè gbádùn kẹ́lẹ́ enjoy wàhálà iléeṣẹ́ nígbà tí ni wàhálà èmi Kẹ́hìndé Abíọ́dún ẹni pé láti airport ẹ̀yin náà wò ẹ wá accident yẹn ẹni pé ọ̀nà ló yà wá gangan náà ṣùgbọ́n Ọlọ́run máa kó ayọ̀ náà ni Ọlọ́run máa yọ wá ni adúpẹ́ fún gbogbo ẹ̀yin tí jókòó tẹ́ wò wá láti àárọ̀ ẹ wọ́n kò ní jù bá lọ lórí ètò lọ́jọ́ títòní ìwọ́n kọ́ ọ̀fẹ́ fún fásitì wò lọ sí orí ètò láti Kwara ọ̀hún Nígbàtí TV àbíkọ́ lọ sórí YouTube Nígbàtí wàá rí wọn bíbẹ̀ ó ṣe kí ni ó dàbọ̀.